ọ̀gá àgbà àjọ tó ń rí sí káàdì ìdánimọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìyún the director general of the national identity management commission NIMC arábìnrin abísóyè kúkà odùṣọ̀tẹ̀ ó mà ti tú àṣírí ńlá ó ti tú àṣírí o lórí ìdí tí ìjọba tí wọ́n fi ń rí àwọn afẹ̀míṣòfò tó ń da nàìjíríà mú tí wọ́n kì í fi rí wọn tó pàṣẹ pẹ̀lú nọ́mbà national identification number NIN tí àwọn èèyàn tí wọ́n ń ṣe tí obìnrin náà sì ti tú àṣírí ìdí tí nọ́mbà NIN tí wọ́n kì í fi rí àwọn afẹ̀míṣòfò náà tí wọ́n kì í fi rí wọn mú. ẹ rántí wípé láti bí ọdún mélòó kan sẹ́yìn ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló ti pa àjọ tó ń rí sí káàdì ìdánimọ̀ ọmọ nàìjíríà national identity management commission ló ti pa wọ́n láṣẹ wípé gbogbo ọmọ nàìjíríà tó ti tójú bọ́ inú gbọ́dọ̀ ní nọ́mbà ìdánimọ̀ tí wọ́n ń pè ní NIN èyí tí yóò jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan ló ní tiẹ̀ tó sì jẹ́ pé nọ́mbà yìí ni wọ́n yóò fi máa tọpasẹ̀ oníkálukú ọ̀ràn tàbí ẹ̀sùn tó oníkálukú bá dá nọ́mbà yìí ni wọ́n yóò fi máa mú olú ẹni bẹ́ẹ̀ balẹ̀. eléyìí ló jẹ́ kí ìjọba kéde wípé gbogbo àwọn tó tún lo fóònù lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n gbọ́dọ̀ lọ so nọ́mbà wọn pọ̀ pẹ̀lú nọ́mbà NIN yìí nítorí pé eléyìí yóò jẹ́ kó rọrùn láti mú àwọn afẹ̀míṣòfò tó ń sápamọ́ sínú igbó wọn bá ti dáràn nọ́mbà NIN yìí àti nọ́mbà fóònù wọn tí wọ́n bá lò papọ̀ ni wọn yóò fi mọ irú ẹni tán jẹ́ tí wọn yóò tó fi mú wọn ṣìkún pẹ̀lú ìrọ̀rùn. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìjọba ṣe eléyìí tí inú àwọn èèyàn ti ń dùn ìpè ọwọ́ yóò tẹ àwọn afẹ̀míṣòfò àṣírí wọn yóò sì máa tú níṣẹ́ lọ̀rọ̀ mà rí bẹ́ẹ̀ o nítorí pé lẹ́yìn ìgbà náà ìjínigbé àti ìfẹ̀míṣòfò ó wá kọjá sísọ lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ ló wá jẹ́ pé ọ̀rọ̀ NIN tíjọba làwọn á fi máa rí wọn mú ìkó àfẹ́ràn tó ṣẹlẹ̀ mọ́ eléyìí ló jẹ́ káwọn èèyàn kan máa wá béèrè pé kí ni ìwúlò NIN nígbà tẹ́ ní ká ṣe tẹ́ fi rí àwọn afẹ̀míṣòfò tẹ́ fi rí wọn mú. eléyìí wá ní ọ̀gá àjọ tó ń rí sí ọ̀rọ̀ káàdì ìdánimọ̀ nàìjíríà arábìnrin abísóyè kúkà odùṣọ̀tẹ̀ ìlú ń tú àṣírí nípa àdí tí wọ́n fi rí NIN fi mú àwọn afẹ̀míṣòfò nínú ìfọ̀rọ̀wérọ̀ ló ṣe pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn Channels TV ìlàrẹ̀wò obìnrin náà ló ti jẹ́ kó di mímọ̀ o wípé ìdí àkọ́kọ́ tí wọn kì í fi rí NIN fi mú àwọn afẹ̀míṣòfò ò ní pé nọ́mbà fóònù wọn kọ́ ni wọ́n máa ń lò láti fi pe àwọn mọ̀lẹ́bí àwọn tó bá jí gbé oní nọ́mbà ẹni tó bá jí gbé ni wọ́n máa ń lò oní ilé ìbíyàn bá sì tọpasẹ̀ nọ́mbà náà ọ̀tọ̀ ni ẹni téèyàn yóò tọpasẹ̀ èèyàn ò lè rí àwọn afẹ̀míṣòfò náà fúnra wọn. obìnrin náà ní eléyìí ó jẹ́ kí ó máa le gidi láti fi NIN tọpasẹ̀ wọn. eléyìí tó wá ní ó tún burú jù ni pé ọ̀pọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ní ló jẹ́ pé wọn kì í ṣọmọ orílẹ̀-èdè yìí tí wọn ò tiẹ̀ forúkọ sílẹ̀ fún NIN rárá ọlọ́pàá wọn ló jẹ́ pé ọjọ́ méjì tàbí mẹ́ta náà fẹ́ wá ṣiṣẹ́ ibi lórílẹ̀‐èdè nàìjíríà ni wọn yóò ṣe máa wá láti ìpínlẹ̀ Niger, Chad, Mali àwọn bíi Benin Republic àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì ní eléyìí àwọn ò lè rí wọn tọpasẹ̀ nítorí pé wọn ò tiẹ̀ forúkọ sílẹ̀ ní fún káàdì NIN nígbà wọn kì í ṣe ọmọ nàìjíríà.